afẹ́fẹ́ ti fẹ́ àti rídìí adìẹ ṣóyé wa ẹ̀yin single mother ẹ má jẹ́ kẹ́nìkan kan lò yín nílò omi òjò mọ́ ẹ má jẹ́ kẹ́nìkan kan ba sábẹ́ ẹ̀sìn láti máa lò yín nílòkulò pàápàá jùlọ àwọn tán ní àwọn ni adarí ẹ̀sìn kò síbi tán kọ́ sí pé kọkùnrin má fẹ́ yẹ ìyàwó tó bá wù má jẹ́ kẹ́nìkan kan wá máa dó ẹ mọ́lé kó mọ wá pretend pé òun ò lè fẹ́ ìyàwó lé ìyàwó òun toró ń jẹ́ Christian àbí òun toró ń jẹ́ adarí ẹ̀sìn tí ò bá lè fẹ́ ìyàwó lé ìyàwó ẹ̀ kó lọ kọ ìyàwó ẹ̀ lẹ̀ ṣó ti yé ẹ bẹ́ yẹn mo gba voice note kan ní àná ọlá pé mo busy ni ò jẹ́ kí n ṣe pre-recorded yẹn lánàá àwa máa wá ẹ wá ẹ máa gbé 100 naira a máa gbé 200 naira lé àwọn ọmọ ẹ lọ́wọ́ àwa máa ṣe a máa mọ̀ àwa máa sọ fún ẹ pé ẹ ò lè fẹ́ ẹ nítorí ò níyàwó orí ẹ ti burú dànù kò síbi tán ní kọkùnrin mọ́ fẹ́ yàwó o kò lè fẹ́ ẹ bẹ́ẹ̀ ó lè wá máa dó ẹ o ò dáa fún yàwó bẹ́ẹ̀ ó dáa fún dídó Ọlọ́run ò ní jẹ́ kó o ṣe òfò ara àwọn single mother yẹn náà ni wọ́n máa ń rí take advantage of wo kò síbi tán kọ́ sí pé tó o bá dó kó o máa kú kò is not written anywhere as a matter of fact ìwọ tó o bá dó kó rí tàbí tó o ti dó kó pẹ́ bóyá o ti bímọ kan rí àbò ti bímọ rí o wá dó kó mọ́ o ò lè kú as a matter of fact celibacy máa pa libido ni tó bá ti dúró pẹ́ tó dóko tó sì kan tó bá yá rẹ̀ á kú àwọn tán lọ́kọ ń lé tó ń bọ́kọ sùn bọ́kọ jí ńlá ń sọ fún pé kán dó okó because náà bá dóra wọn máa hate ara wọn ni ara wọn máa bond máa break òun ni tó o bá ti lọ́kọ o ò lè kú tó o bá dóko bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ jẹ́ kó máa bá tiẹ̀ lọ ètò ló fẹ́ lọ fẹjọ́ ẹ̀sùn lẹ́dkọ́tà ló fẹ́ lọ fẹjọ́ ẹ̀sùn lé àwọn ọ̀gá ẹ̀ kìíní kan ó máa dì náà yẹn ní á lòun ò mẹ́rí olórí burúkú ló pọ̀ jù nù wọn ẹ mọ̀ take advantage àwọn single mother ẹ lọ mọ ẹ mọ̀ dó wọn ẹ fi wọn dí gẹrẹ síbì kan ẹ mọ̀ bá wọn sùn òṣì káàkiri lẹ́lẹ̀ ẹ mọ̀ wá lẹ́yìn lè fẹ́ yàwó méjì orí yín ti burú gbogbo ẹnikẹ́ni tó bá lòun lè fẹ́ yàwó méjì bẹ́ẹ̀ tó ń take advantage single mother kan nítorí pé kò ní olùrànlọ́wọ́ ogun ọ̀run máa sàn àrà pa wọn ni ẹ wàá máwọn ẹni ẹlẹ́ni ẹ dà wọ́n so god àwọn ìyàwó yín tẹ́ fẹ́ sílé tán máa fẹ̀dí kiri àdúgbò tẹnu yín ò ká wọn tẹ́fẹ́ dó wọn tán láwọn ò gbà èmi ló dé kí lé tẹ̀lé ẹ lè pè wọ́n jòkó kẹ́ bá wọn sọ̀rọ̀ àbí kí láǹfààní orógbó wọn tá a jẹ́ tí ò dùn tá a pá tí ò lẹ́là tí gẹ̀ ò ṣe dáná téwé ò tún ṣe pọ́n kọ kí lẹ gbé wọn sílé sí àwọn ẹni ẹlẹ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó ilé yín àwọn tẹ́ ń dó ń ta ló kíìpù àwọn gan sínú ilé tẹ́ ẹ̀ bá róbòdó ńlé tẹ́ ẹ̀ róbòdó ń ta ẹ ti máa gbá tàwọn inú ilé yẹn dànù náà ẹ mọ̀ wá bẹ̀rù wọn níjọ́ aláyé ti dá iye ọkọ obìnrin ìyàwó ló ń bẹ̀rù ọkọ níbi táwa dàgbà sí tó ti yé wa bẹ́ẹ̀ yẹn ọkọ lórí aya bẹ́ńgbà tí ìyàwó tẹ̀yìn ti dorí yín yẹn tó ṣe pọ́n ló ń control yín yẹn wàhálà sọ̀rọ̀ ògbésí ayé yín dẹ́yìn nìyẹn this video is for single mother ẹ má jẹ́ káwọn olórí burúkú òṣì kan in the name of religion kan wá máa dóyin mọ́nú ilé zina lẹ̀ ń ṣe zina zina nǹkan tẹ́ ń ṣe nìyẹn zina ni kò lè fẹ́ yàwó méjì ó fẹ́ jẹyẹ kánánì ó fẹ́ jẹyẹ kinní kan oyè olórí burúkú oyè tó máa sáàrà pa wọ́n kò síbi tán ní kọkùnrin mọ́ fẹ́ yàwó tí ò bá ti lè fẹ́ ẹ kó má wà ẹ̀wà mọ́ ò lè kú àwọn ọmọ ẹ̀ náà ò lè kú ẹ kó ṣì dànù ẹ kó òṣì ẹ kó dànù zina lẹ̀ ń ṣe àwọn tó yẹ ká ẹ fà wá sínú agbo ìgbàlà kí wọ́n ronú pìwàdà ẹ̀yin lẹ̀ ń compound problem wọn ẹ̀yin lẹ́ lọ rèé wàásù pẹ́ni tó bá jẹ́ single òráyé wá ẹ láwọn single sister òráyé wá ẹ láwọn ṣe àwọn opó òráyé wá àwọn celebrate òráyé wá nítorí wọn ò lọ́kọ wọn á wá torí bọnú wàhálà wọn ti mọ̀ pé ní yìí kò ń ṣèyàn gidi bẹ́ẹ̀ torí ọ̀rọ̀ yín náà ṣe lọ torí bọnú wàhálà wọn wá di single mother tẹ́ ẹ wá gbé wọn pamọ́ ẹ lọ́ńdó wọn ẹ wá lẹ́yìn ò lè fẹ́ yàwó méjì orí yín ti burú ṣó ti yé ẹ bẹ́ yẹn ìwọ tó bá ti mọ̀ wípé èèyàn tó ń dó ẹ religious leader ni àbẹ́yàn tó ń dó ẹ Christian ni níwá ń sọ pé èrè lè fẹ́ yàwó méjì torí ìyàwó òun ó tún wá ń gbà fún òun nǹkan tó ń ṣe ẹ́ tètè gbéra ẹ síta má jẹ́ kẹ́nibọ̀dì fẹ́ ẹ pamọ́ olórí burúkú ni wọ́n mọ́ nífẹ̀ẹ́ ìyàwó wọn wọ́n nífẹ̀ẹ́ àwọn ìyàwó wọn wọ́n ń tàn ẹ́ ni látijọ́ tó ti fẹ́ ẹ pamọ́ só fi ẹ́ hàn rí anybody tí ò bá ti lè wá tọrọ rẹ kó wá tọrọ rẹ lọ́dọ̀ àwọn tó tara wọn jáde jí ó mọ borí burúkú òṣì ẹ̀ lọ táwọn ìyàwó wọn bá fẹ́ pa wọ́n jẹ́ wọ́n pa wọ́n ìṣòro ìgbésí ayé wọn nìyẹn ò sí ń bẹ́ẹ̀ gbà tán fẹ́ra wọn okó dídò sí fáwọn tán lọ́kọ jí ó lọ fẹ́ ẹ jí ó lọ sanwó orí rẹ tó bá ṣègùn ẹ̀pà kan náà gbà ń lé yín jí ó gbégún ẹ̀pà kan lọ bẹ̀ tó bá ṣe yọ oṣù méjì lẹ fi ń fẹ́yàn lé yín jí ó kó oṣù méjì lọ tí ò bá sì ti yọjú sáwọn tán ni ẹ jí ó máa borí burúkú òṣì ẹ̀ lọ
ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó wọn tán ń purọ́ mọ́ ìgan ọ̀pọ̀lọpọ̀ ìyàwó wọn ń purọ́ mọ́ ni bó bá sì jẹ́ pé wọn ò purọ́ mọ́ tó ṣe pé òótọ́ ni ní ńlá wàhálà àṣòro ayé wọn nìyẹn nígbà tí wọ́n yanra wọn fẹ́ sọ wà ń bẹ̀ ni ọwọ́ àròpẹ́ nìkan ní ọ̀bọ̀ tọ́jú ọmọ ẹ̀ wò ó kò sẹ́nì kankan tó máa bẹ́ẹ̀ tọ́jú ọmọ tó bí fẹ́ lòmíì kò sí ó máa dó ẹni wọ́n á wá tún máa doyín mọ́nú ilé tó bá lọ gbòtẹ́ẹ̀lì ṣé kò ní sanwó òtẹ́ẹ̀lì ó wá ń sọ pé ìwọ dáná àárọ̀ ó dáná ọ̀sán ó dáná alẹ́ fún ó jẹun ó ń lọ kò fún ẹ ní ṣíṣì ẹ ó fẹ́ lọ fẹjọ́ ẹ̀sùn bí kan ó fẹ́ lọ kẹjọ́ ẹ̀sùn kàtídrà ó rò pé tó bá débẹ̀ bíṣọ̀bù rẹ̀ tó fẹjọ́ ẹ̀sùn ó rò pé kò ní dìná yẹn fún bíṣọ̀bù yẹn ó rò pé kò ní dìná yẹn wọ́n á máa fẹ̀yìn pamọ́ wọ́n á máa pretend pé àwọn ò lè fẹ́ yàwó méjì ẹ̀yin náà gbọ́ ẹ jẹ́ kán máa yàn yín jẹ ẹ jẹ́ kán máa fi yín nulẹ̀ ẹ jẹ́ kán máa fi yín nulẹ̀ o ò lè fẹ́ yàwó méjì bẹ́ẹ̀ o lè dóbò mẹ́fà pọ̀ orí yín ó pé and I'm not sorry to say it tó bá jẹ́ single mother tó rẹ́yìn single mother yẹn náà máa ń rí take advantage of tó bá ti mọ̀ pé ẹni tó ń wá ń dó ẹ mọ́lé ó jẹ́ Christian tètè gbéra ẹ síta ó yàn ẹ́ jẹ ni àfi tó o bá mọ̀ pé ò rẹ́dí láti jẹ́ yàwó anybody tó o bá dẹ̀ mọ̀ pé ò rẹ́dí láti jẹ́ yàwó anybody mọ́dòkó zina ló ń ṣe zina ni ẹni okó téèyàn bá ti dó tí ì ṣe pé abẹ́ ẹ pé wọ́n fẹ́ yàn wọ́n sanwó orí rẹ zina ni zina òun ni ẹ mọ̀ wá ṣe zina ẹ mọ̀ bá yá àwọn ẹni ẹlẹ́ni jẹ́ ẹ mọ̀ defile wọn ẹ mọ̀ defile àwọn ọmọ wọn ẹ mọ̀ lórí pẹpẹ ẹ lọ́ọ́ àmọ́ sọ pé ẹ̀yin nìyí ẹ mọ̀ ṣe bíi pé ìyàwó kan lẹ̀ ń fẹ́ ìwọ tó bá ti jẹ́ kán fẹ́ ẹ síta tó o dẹ̀ ní ọmọ lọ́wọ́ tó dẹ̀ wá ń dó ẹ mọ́lé ìwọ ló ń yanra ẹ jẹ èdè fẹ́ yàwó méjì ìyàwó ẹ̀ ń burú ìyóngbà tó burú tó bù gìrì orí bẹ́ẹ̀ kó tó fẹ́ àbí sẹ́ńgbà tó fẹ́ o mọ̀ wípé òun ló máa control ẹ létà o fẹ́ dóyàwó tó o fẹ́ kó gbà fún ẹ wàhálà ti ẹ nìyẹn bẹ́ẹ̀ ni that's your own personal business that's your own personal problem kì í sì iṣẹ́ ẹ̀bí yín àwọn táyìn tó ń ta yẹn àwọn náà tanra wọn lọ́pọ̀ gbogbo ẹjọ́ ìyàwó ẹ̀ tó wá rò fún ẹ yẹn irọ́ ni ọ̀pọ̀lọpọ̀ wọn irọ́ jọba nú ayé wọn irọ́ ni wọ́n máa pa wọn ni wọ́n purọ́ jù gbogbo àgbáyé yìí especially àwọn ẹlẹ́sìn wọn làwọn ń darí ẹ̀sìn ìyàwó kan làwọn ní yóò wá máa wá ẹ wá a máa dó ẹ a máa fáwọn ọmọ ẹ 100 naira 200 naira wà á máa dáná fún a máa jẹ a máa bẹ́ẹ̀ sùn a máa sọ fún ẹ pé ìyàwó òun burú ìyàwó òun ò dáa àbólórí burúkú ni ọkùnrin ọ̀hún ni ìwọ tó bá mọ̀ pé ó ti bímọ síta fún èèyàn kan tó dẹ̀ mọ̀ pé Christian tètè gbéra ẹ̀ síta kò síbi tán ní kọkùnrin mọ̀ fẹ́ yàwó because still àǹfààní tẹ̀ ń ṣe ó ti níyàwó míì kí ló ń portray pé monogamist ló ń sí when actually in the real sense of it is a polygamist mo béèrè wò gbogbo àwọn tó ti fẹ́ yàwó pamọ́ wò ó gẹrẹu ló fi ẹ́ dí ó mọ̀ọ́mọ̀ fi ẹ́ síbẹ̀ yẹn torí ìjọ́ tó bá travel wá ó wá ń sọ fún ẹ pé ìyàwó kan làwọn wá ṣe àwọn wá ṣe jọ́ìnì kan ni ló ń ṣe wá bí ló ń ṣe yà sọ́dọ̀ ẹ ó fi ẹ́ ṣe òbò tá a bá ń travel ká lè ríbi dó ká lè ríbi dé sí ó rí pé ó ti yàn ẹ́ jẹ ó wá jẹun tán kò fún ọ ń ṣíṣí orí burúkú òfò ló ń bẹ ẹ́ pàfọ́ọ̀mù a tún wá lórí pẹpẹ á lọ́mọ wàásù òfò mo béèrè wò I understand pé single mother mi wà tí ò fẹ́ jẹ́ ìyàwó ẹnìkankan mọ́ kò fẹ́ ṣe ìyàwó ẹnìkankan mọ́ bísínẹ́sì ti ẹ̀dẹ̀ nìyẹn ṣùgbọ́n pé kẹ́nìkan mọ̀ tẹ̀ ẹ́ jẹ bó ṣe máa dún ẹnìyẹn as much as 20 ọdún tó bá fi ń gbà fún náà ló máa bá ẹ sùn kò dẹ̀ ní kò túrún kankan lára rẹ̀ ìwọ ló ń lùzì gaskiya ìwọ ló ń lùzì tó bá mọ̀ pé ìyàwó òun ò dáa ìyàwó òun ti jọba lóun lórí ìyàwó òun ti jẹ gàba lóun lórí ṣó ti yé ẹ bẹ́ yẹn kó lọ wá wọ̀rọ̀kọ̀ kó fi ṣàdá àwọn obìnrin bútà àyè gbà wọ́n gan a máa wùwò òfò wùwò òṣì wùwò orí ibú á gbóbò wọn á gbé pamọ́ ẹnu ọkọ ò ká wọn mọ́ kí ló wá kànyàn bẹ́ẹ̀ ṣe bí jẹ́jẹ́ wọn náà gọ̀ ṣé wọ́n wá ní wọ́n máa fi ṣe ní àkàrà ó mọ̀ pé ń fẹ́ ṣe ní àkàrà ń fi ẹnu lẹ̀ ń fi yílẹ̀ ni kò lè sọ̀rọ̀ ẹ dáadáa ńlẹ̀ á ló ṣe fẹ́ ṣó tiẹ̀ fẹ́ ṣe bí ipò mẹ́ẹ̀rí ni èèyàn níyàwó wá ń dètì wọ́n ó rò pé tó bá rí ẹ á ṣe bí ipò ń rí ẹ rí àbó ọmọ ọ̀rọ̀ tó ń sọ fún àwọn èèyàn nípa rẹ mo béèrè wò single mother ló ní fídíò yìí má jẹ́ kó lórí burúkú ọkùnrin olókoòkò mẹ́bí kan má jẹ́ kó wá máa take advantage of you all in the name of pé Christian lè ò lè fẹ́ yàwó méjì tí ìbá ṣe pẹ́yìn ò láròjinlẹ̀ ò lè fẹ́ yàwó méjì bẹ́ẹ̀ ò lè mọ dóbò míì kí náà ń pè níyàwó ṣé bẹ́ẹ̀ téèyàn bá sùn níyàwó èèyàn nígbà tó ti ń bá ẹ̀sùn yẹn ó mọ̀ pé ó ti rà ẹ́ lọ́pọ̀ nìyẹn ó ti sọ fún pé bí ẹ ò wúlò ó ti sọ fún pé àwọn tó tara wọn jáde wọn ò wúlò
tí ò bá ti lè wá tọrọ rẹ kó máa bá tiẹ̀ lọ. Tó bá mọ̀ pé olóbò tó fẹ́ fi ta káìtì, wàhálà tiẹ̀ dẹ̀ nìyẹn. Ẹ mú wọn ẹ sọ wọ́n di sex machine kiri lẹ́lẹ̀. Àwọn tó yẹ kẹ́ help kẹ́ ràn lọ́wọ́, kẹ́ wàásù sí, kí wọ́n mọ̀ fi condition wọn láti mọ̀ fi ṣe zina. Lẹ tún wá ń fẹ́, lẹ wá ń bá sùn, ẹ máa lọ bẹ̀, ẹ máa bọ́n sùn bó ṣe wù yín. ẹ máa lẹ́ẹ̀lẹ́ fẹ́ yàwó méjì òfò. Ta ló kó bá yín? Ta ló ní kẹ́ ẹ fẹ́ ni tó máa wùwà burúkú, tó máa gbóbò pamọ́, tó máa fún yín prostate cancer? Mo béèrè wò. Kò síbi tán ní kọkùnrin má fẹ́ yàwó tó bá wù o. Bẹ́ẹ̀ ni, tí ò bá ti lè fẹ́ ẹ kó má wẹ ẹ wá mọ́. Tó bá mọ̀ pọ́n ti ṣépè okó fún ẹ, o lè gbélé ayé láìdókó. Ìṣòro ògbésí ayé ti ẹ̀dẹ̀ nìyẹn. Why ta fi ń lose àwọn sisters wa sí Islam? Why are we losing their sisters? Why are our sisters going to Islam? They will continue to go to Islam. They will continue to go there. Because ẹ̀yin kan náà tẹ́ jẹ́ Christian yìí, ẹ̀yin ni hypocrite. Ẹ máa dún àwọn single mother, ẹ máa bá wọn sùn kiri, ẹ lè fẹ́ wọn. Who does that? Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tẹ́ ń dó yìí, àwọn náà keep ilé yín náà. Na them keep your house. Àwọn ìyá àjẹtẹ́ gbé sílé, wọ́n ti bà ayé yín jẹ́, wọ́n ti run ayé yín. Ẹ máa dóbò kúrú náà káàkiri lẹ́lẹ̀. Kò sí nǹkan tó jọ. Tó bá dẹ̀ mọ̀ pé òwe tí mo pa ìjọ ẹ, tó bá kọ̀kọ́ kúkọ sí comment section, wò ó, màá tún wá ṣe part 2 fún ẹ. Ẹ̀yin olóko kò mẹ́bí. Wọ́n fẹ́ fi ẹ́ joyè kánọ́ọ̀nù, o mẹ́ni ẹlẹ́ni, o fi dídó ba yí ẹ̀jẹ̀, o má wọn ọmọ ẹ̀, o ń fún wọn 100 naira, o ń fún wọn 200 naira kiri lẹ́lẹ̀. O wá fẹ́ni ẹlẹ́ni sínú depression. Nígbè lè fẹ́ yàwó méjì, ìyàwó rí òbí mọ́, kí ló wá kànyàn bẹ́ẹ̀? Kí ni nǹkan tó kànyàn bẹ́ẹ̀? Ẹ máa take advantage àwọn ẹni ẹlẹ́ni, ẹ máa lè fẹ́ yàwó méjì Christian ní, kí lẹ wá lọ ń dóbò, ẹ lè fẹ́ yàwó méjì, ẹ sì ń dóbò méjì. Àbólórí burúkú nìyín ni. Àbólórí ibú nìyín ni. Nígbà tí Paul sọ fún Timothy pé kí bíṣọ́ọ̀bù kó jọ́kọ aya kan, tó bá mọ̀ pọ̀ lè jọ́kọ aya kan, wàá dẹ̀ resign, ò ní ṣiṣẹ́ pásítọ̀ mọ́. Kí lẹ tẹ̀ ń tà àwọn èèyàn jẹ? Gbogbo àwọn tó yẹ kí wọ́n fayé wọn fún Jésù, kí wọ́n ronú pìwàdà, kí wọ́n má jẹ́ kí gbogbo èrò tó lè mú ẹ̀ṣẹ̀ wá kó wá sọ́kàn wọn. Àwọn tó need encouragement, tó need counseling, ẹ ní ṣèyẹn fún wọn, ẹ̀yin lẹ tún máa dó wọn. Ẹ wá cause confusion káàkiri lẹ́lẹ̀. Èrè wá dànù lágbowó ká yín. Èrè dà nínú lágbowó ká. Kò sí bí wọ́n ti ní kọkùnrin má fẹ́ yàwó. Bẹ́ẹ̀ ni, látọdún tí mo ti ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́, Bible verse wo lẹ mú tẹ́ fi counteract mi rí lórí ọ̀rọ̀ wípé wọ́n fẹ́ yàwó púpọ̀. Ọkùnrin tí ó bá fẹ́ àìmọye Muslim friends gan tó ṣe pé ìyàwó kan ní ọ́n ní. Ntọ́ bá wù kálukú ni bọ́ọ̀ bá ṣe lẹ́mìí wàhálà sí ló ṣe kóbìnrin jọ sí. In fact, tọ́ bá fẹ́ wàhálà mọ́ wulẹ̀ fẹ́ yàwó. Jésù òkùnkù fẹ́ yàwó. Kí lè tẹ́ fi ń fẹ́ yàwó? Ṣebí Jésù tá ń tẹ̀lé, ṣebí kò níyàwó? Paul, ṣebí kò níyàwó? Àwọn méjèèjì tí wọ́n sọ̀rọ̀ nípa ìgbéyàwó wọn ò níyàwó. Gbogbo ọmọ lẹ́yìn Jésù, ìkan ṣoṣo nínú wọn tó níyàwó, ó ti níyàwó kó tó máa tẹ̀lé Jésù. Pétérù nìkan ló níyàwó. Ó sì ti fẹ́ yàwó òun. Tó bá yẹ kó ti mọ Jésù ní kó tó fẹ́ yàwó, bóyá náà bá mọ́ níyàwó. Ẹ fẹ́ dàbí Jésù ní ìwà pẹ̀lẹ́. Ẹ bá fẹ́ dàbí Jésù ẹ̀ ní máa do obìnrin. Jésù ò fẹ́ yàwó náà. Kí lè tẹ́ fi ń fẹ́ yàwó? Mo béèrè wò. Ẹ máa ta àwọn èèyàn jẹ. Bíbélì ọ̀ngàn ẹ̀ mọ́. Ẹ máa dún àwọn ẹni ẹlẹ́ni, ẹ sọ wọ́n di sex machine kalẹ̀ lẹ̀. Ẹ máa ní mọ́mí òfò kan tẹ́ gbé sílé. Mọ́mí tó ti bà ayé yín jẹ́. Tó ṣe pé yà ló máa fi jẹ́ lọ́jọ́ alẹ́. Tó ṣe pé ẹ máa ráre kán ìní. Ẹ máa torí ẹ bẹ̀rù mọ́mí, kì í ṣẹ̀bi yín. Ṣé báwọn tó ń gbóbò lẹ̀ fún yín ni? Ṣé báwọn tó ń gbóbò lẹ̀ fún yín? Ṣé báwọn náà rò pé àwọn ti ró olùrànlọ́wọ́? Kò sí olùrànlọ́wọ́ kankan lẹ́yìn Jésù. Ọlọ́run bá ń gbọ́. Ọ̀rẹ́ bí Jésù nìkan ni ò sí ní gbogbo àgbáyé. Pẹ́nìkan ni ọ̀ràn ọlọ́ tí ọ̀bọ̀ gbé sòrò ayé ẹ̀hún wà láìtú dànù. Olórí burúkú ni wọ́n ò bònà fẹ́ dó. Tó ò bá dó kó o lè kú. You cannot die. Studies yóò sọ fún wa pé if you don't do sex you will die. Àìmọye celebrate kẹ́ kó ṣì lọ. Ẹ wàá mọ̀ yàn wọ́n jẹ. Ẹ mọ̀ yàn wọ́n jẹ. Tí mo ti sọ fún lady yẹn, tí ìbá ṣe wípé device tí mò ń lò yìí òun ni ibẹ̀ ni voice note yẹn wà, mo sọ pé tó bá ti pé ẹni yẹn, tó bá ti sọ fún pé kó má wẹ̀ wá mọ́, tó bá ti ní ẹ lára, send number sí mi. Tí n bá ní permission ni backup voice note ẹ̀ síbí. Ẹ wá dẹni ẹlẹ́ni so god. Ẹ máa tàn jẹ, má wọ̀rí máa fẹ́, ẹ sì pera yín pastor. Àbó lórí burúkú ni yín ni. Àbí olórí burúkú ni ẹni tó ń ṣerú ìwà bẹ́ẹ̀ yẹn ni. Ọ̀pọ̀lọpọ̀ yín sì pọ̀ tẹ́ ń ṣe. Ẹ mọ̀ dún àwọn ọmọ ọlọ́mọ, àwọn single mother yẹn ni target yín.
torí ẹ ti mọ̀ pé sisi will definitely be trusting God for a partner bí àwọn single mother yẹn ẹlòmíì ti wà shattered ẹ wàá fẹ́ wọn sórígun bì kan ẹ mọ̀ wá lọ́mọ ẹ mọ̀ lọ lẹ́ẹ̀kan lóṣù mẹ́fà ẹ mọ̀ lọ lẹ́ẹ̀kan lọ́dún kan ẹ jẹun ẹ sò ẹ tún dó wọn ẹ ní fún wọn ní ṣíṣì bẹ́ẹ̀ tiẹ̀ fún wọn lówó gan kí láǹfààní owó tẹ fún wọn what is the àǹfààní of the owó you gave them kí ni price tag tá a fẹ́ place on ourselves as a human being àwọn tó yẹ kẹ́ wàásù sí kẹ́ fàdúrà ràn lọ́wọ́ ẹ tún wá compound the problem wọn ẹ rán lẹ́yìn èlé fẹ́ yàwó méjì ooo ẹ lè fẹ́ yàwó méjì bó lọ bọ́ sórí tí náà kí o ṣe àwọn tẹ́ ẹ gbé sílé tán ti bá yé yín jẹ́ bó náà ṣe bẹ́tà jù àwọn tẹ́ ẹ lọ ń dó lọ tẹ́ wá sọ ẹni ẹlẹ́ni tẹ́ ẹ dà wọ́n sógọ̀dù kò síbi tán ní ọkùnrin má fẹ́ yàwó tó bá wù bẹ́ẹ̀ ni as a matter of fact bó bá ṣe lè maintain bó bá ṣe lè be a craziness of a woman sí ló ṣe kó wọn jọ sí because every woman is crazy bẹ́ẹ̀ ni tó bá ti mọ̀ pé mental capacity ẹ gbé mọ̀ dára ẹ láàmú mọ̀ kóbìnrin jọ kiri ìṣòro ògbésí ayé ti ẹ̀dẹ̀ nìyẹn àwọn tó ń gbóbò fún yín àwọn ni èmi rí bú ẹ máa ná fẹ́ fi joyè inú ìjọ òfò kan wò ó wọ́n lọ fẹjú ẹ̀sùn kan for now wọ́n fẹjú ẹ̀sùn pé kó sọ fún pé kó má wá ìwà mọ́ kó sì tọrọ ọ̀dáríjì ẹ̀ṣẹ̀ kan Ọlọ́run dáríjì Ọlọ́run ó dáríjì ọ́ ṣùgbọ́n pé bá tún ti ní ọ́la ìwọ sẹ́ǹdì nọ́mbà ẹ̀ sí mi mo rò pé orí ẹ̀ fẹ́ papò ẹ máa tún mọ tẹ́rẹ́tì wọn gbọ́dọ̀ gbálẹ̀ kẹta wọn gbọ́dọ̀ gbálẹ̀ kẹta o ìgbà tó kọ́ ẹ̀ ń le tó ń dún ẹni ẹlẹ́ni o mọ̀ wípé gbọ́dọ̀ gbọ́lẹ̀ kọta nígbà náà ẹ wàá fi àwọn ìyàwó jọ sínú ilé wọn ti jẹ gàba wọn ti jọba léyìn lórí àwọn kan lẹ́wàá mọ̀ mú sìn àwọn kan lẹ́mọ̀ mú sìn ìsàwẹ́ méjì àti dọ níbẹ̀ lábẹ́ tàwọn tẹ́ mú sìn náà àti tàwọn tẹ́ gbé sílé tó bò tó wà nílé bá ti dí wò ó anybody tó bá ti níyàwó tó bá sọ fún ẹ pé ìyàwó òun ò dáa ìyàwó òun kò mú kò máa sọ fọ ó ń rùn kò dáa sọ fún kó lọ kọ́lẹ̀ kó sì lọ dáná rẹ mọ́ sùn lẹ̀ fún sọ fún kó lọ dáná rẹ you compound people's problem irọ́ lọ́pọ̀lọpọ̀ wọn máa pa wọ́n máa bá sábẹ́ ẹ̀sìn voice note ọmọ wa wọlé lójoojúmọ́ àwa ní rí voice note mí kà mọ́ àyàfi ẹnìkan oníkìní kan ó fẹ́ ń pamọ́ síbì kan ìwọ tó bá jẹ́ kán fẹ́ ẹ pamọ́ orí ẹ̀ ò pé ni tí ò bá ti lè káwọn ẹbí ẹ̀ wá fẹ́ kó máa kó ṣì ẹ̀ lọ bẹ́ẹ̀ ni téyín gbogbo wọn bá ti wọ́ eyín wọn ti wọ́ wọn ṣé fi hàn wọn lè wá yọjú síbi tán ti fẹ́ yàwó kó dẹ̀ máa bá tiẹ̀ lọ bó bá sì ti bímọ mẹ́jọ bàbá mẹ́jọ tó o bá máa fẹ́ ọkọ tó o bá wà ní dictionary list yẹn tó lọ́n kọ pé yóò fọkọ ìyẹn ò ní ọmọ ní ọkọ tó o bá mọ̀ pé you desire it bẹ́ẹ̀ ni kírípù tí ò lè rìn sọ̀rọ̀ mi ti ń yí ẹ bẹ́ẹ̀ yẹn he or she has the promises of God to claim if he or she desires to have anything Ọlọ́run á ṣe fún un if your mind has not agreed with him it means you are not the one ṣùgbọ́n tó bá jẹ́ wípé ní ó claim promises of God tó dẹ̀ béèrè inú àdúrà kódà Ọlọ́run á ṣe fún un ju tẹni tó lẹ́sẹ̀ méjì gan lọ tọmọ tó lè rìn bẹ́ẹ̀ ni ò bá bímọ mẹ́jọ bàbá mẹ́jọ if you desire láti ní ọkọ tó bá wù ọ́ Ọlọ́run ó ṣe fún ọ bẹ́ẹ̀ ni bí ó sì ṣe ìyún òní kó túmọ̀ kọ́ lọ mọ́ fara ẹ jílẹ̀ fún olókoòkò mẹ́ bí òfò kan ibo náà kọ́ sí pé ẹ má fẹ́ yàwó tó bá wù ẹ fi sísàlẹ̀ comment section ibo náà kọ́ sí pé kẹ́ ẹ lọ ọmọ kẹ́ gbé àwọn kan tó yẹ kẹ́ ẹ pray fún kẹ́ ẹ wàásù sí kọ́ fàyè wọn fún Jésù kẹ́ ẹ gbé wọn sórígun kẹ́ ẹ mọ́ dó wọn kẹ́ ẹ wá ní mọ́mì kan wà nílé so torí mọ́mì o lè fẹ́ wọn yún náà wàá rògbòn tí olùrànlọ́wọ́ àbólùbá yí ẹni jẹ́ ó máa padà bá yí ẹ̀jẹ̀ gbẹ̀yìn ni toró máa dìná ẹ̀ kanlẹ̀ ni tí ò bá ti lè fẹ́ kó máa bá tiẹ̀ lọ bí ìyàwó ẹ̀ ó bá pa kó pa ti kú tíyè náà ní ọjọ́ bára wọn dá máa jẹ̀mú ẹ kó ṣì dànù gbogbo àwọn tó yẹ kẹ́ ẹ wàásù sí wọn kò sí jèrè ọkàn mọ́ lánàá tá wà nù public transport tá wà nù bọ́ọ̀sì tí bàbá kan ti ń wàásù ṣe làwọn èèyàn mọ lójú wọ́n ṣe ní mọ lójú ńgbà tí ò sí respect fún ìjèrè ọkàn fún ìyìn rere mọ́ mo béèrè wò wọn bàbá nú olúwa ńláńlá tó ṣe pé tí wọn bá sọ̀rọ̀ Ọlọ́run ti fún wọn ní voice ẹgbẹgbẹ̀rún èèyàn ní ó listen sí wọn wọn ò lè parí ọ̀rọ̀ láyé kí wọn ṣe ọtakọ kí wọn jèrè ọkàn
àfi bẹ́ẹ̀ ṣe lówó bẹ́ẹ̀ báwọn ọ̀tá yín ó ṣe forí sọlẹ̀ ìgbójú ẹ ti ń gbàdúrà kọ́ta yín forí sọlẹ̀ ọ̀tá mélòó ló ti forí sọlẹ̀ dọ́là ti di 1.5 kí ni tẹ́ ẹ rí ṣe sí mo béèrè wò kò sí òbò ọ̀fẹ́ kankan àfi tí wọ́n gan tó mọ̀ pé single mother ní ẹ̀yẹn tó mọ̀ wípé you are ready láti máa fi òbò ẹ takáìtì wọn ṣẹ̀ náà kì í sún as if many of them they trusted the wrong person òun ló fà á tó fi find ara wọn in that kind of situation tó bá dẹ̀ mọ̀ pé ò lè fẹ́ padà sọ́dọ̀ ìyàwó ẹ kó máa fi gbígbá ẹ lórí tó jẹ́ ló yó ẹ tó wù ẹ jẹ́ ló fowó ẹ rà. a rí kọ́mẹ́ǹtì òfò kan bí straight blocking ni